jọ ń gbọ́ ẹ̀rọ olùfẹ́ ètò ládùúgbò mi mo ti ń wò pé ẹ̀ ń wò wípé akílódé àsìkò tá à ń ṣe ládùúgbò mi kọ́ ni bẹ́ẹ̀ ni kẹ́ bá lè jẹ́ gbádùn àwọn ètò wa kan dáradára ju ti àtẹ̀yìnwá lọ la ṣe ní pé ká ṣe bí a ṣe ṣe yìí pé a máa mú ètò ládùúgbò mi wá fún yín ní àárọ̀ kùtùkùtù ẹ̀yẹn níbi aago 7 kọjá ìṣẹ́jú 10 àbí aago 7 kọjá ìṣẹ́jú 15 lẹ́ẹ̀ma láǹfààní láti gbọ́ ètò ládùúgbò mi kẹ́ bá lè jẹ́ gbádùn wa dáadáa pé mi máa ń sọ fún yín màá ní ìgbádùn yín báyìí òun ló jẹ́ wá lógún ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM ládùúgbò mi lẹ́tọ̀ ètò ní ládùúgbò mi tó ń bá afẹ́fẹ́ wọ̀nyájà lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì yìí lórúkọ olóòtú ètò yìí Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ ẹ̀ ni mo fi ń kí yín pé ẹ kú ojúmọ́ ire lórúkọ aláṣà àtòlùdarí náà mo fi ń kí yín lórúkọ gbogbo àwọn akẹlẹgbẹ́ mi tàjọ wà níbí mo fi ń kí yín pé a kú ojúmọ́ ire lórí ètò ládùúgbò mi ní àárọ̀ tòní àjíire bí mo mọ̀ pé dáadáa lẹ́jí torí dáadáa làwa náà ṣe kí ni làwa náà jí bí dáadáa làwa náà wà níbí báyìí mo máa ń sọ fún yín pé orúkọ mi ò tí ì yí padà yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ ní ẹ̀yìn lẹ́yìn tèmi lẹ fẹ́ràn kẹ́ máa pè mí lé ẹ olólùfẹ́ wa lórí ètò ládùúgbò mi ẹ ṣe nǹkan kan ẹ máa bá wa sọ fún àwọn èèyàn míì tí wọn ì tí mọ̀ ẹni tó ti gbọ́ kó sọ fún ẹni tí kò ì tí mọ̀ wípé kí ni o ètò ládùúgbò mi yóò máa wáyé ní aago 7 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ aago 7 ó kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní ètò ládùúgbò mi máa ṣe kíni ló máa wáyé nísìn ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà ẹjọ́ ẹ̀yin tí àìtí mọ̀ ẹ sọ fún ẹ̀yin tẹ́ àwọn tó ti ṣe kíni o àwọn tó ti mọ̀ ọlọ́kan òjọ̀kan ni mo ní àwọn àtẹ̀jíṣẹ́ tí mi lè dé ṣe kí má jẹ́ iṣẹ́ wọn ẹ jẹ́ kọ́kọ́ ṣe báyìí ná ẹ kú iṣẹ́ ẹjọ́ ẹ bá wa bẹ̀ gómìnà Ògùn kí wọ́n bá wa ṣíjú àánú wo ọ̀nà tó lọ sí Ìgbẹ́sà wọ́n bá wa ṣíjú àánú wo ọ̀nà tó lọ sí Ìgbẹ́sà ṣe ti gbọ́ aha. Like to see the children. Like to see the bẹ́ẹ̀ni lórí pé mo ṣì ń ka àwọn àtẹ̀jíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni mo wà wọ́n ní ẹjọ́ ẹ bá wa sọ fún gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n bá wa ṣíjú wo ọ̀nà tó wọ Ìgbẹ́sà ọ̀nà yẹn kò ṣe kí ni o kò dára rárá ni bẹ́ẹ̀ ni ìyẹn ní apá ti ibẹ̀ yẹn ó dáa ẹjẹ́ ń tún ṣe báyìí ẹjẹ́ ń tún ka àtẹ̀jíṣẹ́ eléyìí ó dáa Abu Hamza mo ti rí àtẹ̀jíṣẹ́ tí ẹjẹ́ nǹkan ilé ẹ̀ kàárọ̀ olóòtú ládùúgbò mi ẹjọ́ ẹ bá wa bẹ̀ gómìnà wa Babájídé Sanwó-Olú kí wọ́n bá wa rí sí ọ̀nà Ìjẹ̀gùn sí Ìjẹ̀gẹ̀mọ láti ẹnu junction Ìjẹ̀gùn lọ ti di river Ìjẹ̀gẹ̀mọ ẹjọ́ ẹ gbà wá o látọ̀dọ̀ comrade Ọláwálé Waheed aka somebody ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n ní ká bá wọn ṣe kíni ká bá wọn wá nǹkan ṣe sí ọ̀nà yẹn ládùúgbò mi òyìnbó náà fi kọ ilé. Please, I want you to call the attention of Ogun State Governor to the pedestrian bridge at Ibafo because the bike riders has turned the bridge to express and they are preventing people from using the bridge. Please, we want the governor help. Thanks. Ìyẹn lórí ètò tí ibẹ̀ yẹn. Láì nígbàgbé àtẹ̀jíṣẹ́ ilé náà Yèyé Ajibose Tùngbà FM ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún gómìnà Sanwó-Olú kí wọ́n bá wa ṣe títì àti gọ́tà sí Jákàndé Àjàngbàdì off Badagry expressway ó burú gan láti rìn fún ẹlẹ́sẹ̀ àti fún onímọ́tò abẹ̀yìn láti bá wa ṣe kí wọ́n wo ọlá bàbá wa Abdul-Lateef Jákàndé ẹni tí wọ́n sọ ibẹ̀ ní orúkọ rẹ̀ kí wọ́n bá wa ṣe ní kíákíá Ọlọ́run kò ní gbàgbé wọn o gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa àmín látọ̀dọ̀ Alhaja Chief Mrs Ganiyat Olúwabùnkọ́lá Fowórà àwọn ni wọ́n fi kíni ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ ìyẹn náà fi ránṣẹ́ ẹ káàárọ̀ orúkọ mi ni Mr Okediji Adáranífà láti Unity Street Pápá Ìbàfò
ẹjọ́ ọ̀nà wa ní ìbàfò sí pápá kò ṣeé rìn mọ́ ẹjọ́ à ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kọjọ́ ọ̀kan bá wa ṣe èmi á máa sọ kankan pé ṣé ní ìpínlẹ̀ Ògùn ṣóhun tá a kọ ni pé ká má lọ náà ṣóhun tá a kọ ní ìpínlẹ̀ Ògùn ni pé ìpínlẹ̀ Ògùn o ọ̀nà báàbù ẹjọ́ ara wọ ẹ̀bẹ̀ sí ni gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún wípé kẹjọ kẹbá ni wọ́n ń ṣe sí ọ̀nà yìí gbogbo wa nìyà ọ̀nà ń jẹ ní ìpínlẹ̀ Ògùn ọlọ́wọ́ bá ń gbọ́ béèyàn lọ láti ojú oore láti Ọ̀tà báyìí ojú oore roundabout tí ó yẹ lọ gbẹ̀yìn tí ó yẹ kan ìyànà yẹ sí kò síbi tó lálàáfíà ní ọ̀nà yẹn ẹjọ́ ń torí Ọlọ́run ìyẹn ní apá ti ibẹ̀ bákan náà làwọn ọ̀nà yẹn náà lọ lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ yẹn náà ẹjọ́ ara wẹ̀bẹ̀ sí yín ni pé kẹ́ ṣe kí ni o kẹ́ bá ní wáhùn ṣe sí ó kọ pa gidigidi gan ni pé kẹjọ kẹ́ bá ní wá kí ni kẹ́ bá ní wáhùn ṣe sí ẹjọ́ nítorí Ọlọ́run arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni àwọn ọmọléèwé wọn èrí bí gbà bákan náà àwọn àgbàlagbà náà tán bá ń lọ bíṣẹ́ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ gan kò kí ń jẹ́ káwọn náà ṣe kí ni kán rí bí gbà ẹjọ́ arawọ́ ẹ̀bẹ̀ sí ni mo ń bọ̀ mo fẹ́ lọ ṣẹ́ka ìpolówó ọjà tí n bá ti dé àtẹ̀síwájú. gbogbo pàpà sísìn ọdún yìí wọlé dé. Tùgbà ti dé Christmas fun fair. Tùgbà 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. ẹlẹ́rìí ìjìnlẹ̀ fún tọdún yìí tó sí lágbà. ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá. láfi ṣe o. agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú. àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity. ẹ máa bá pàdé. owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní ayẹyẹ ìdásọ́tọ̀ fún àwọn ìwé ìwòyí. aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ lẹ́nì kọ̀ọ̀kan ni kò wọ̀ wá o. gbogbo ìwé ìṣeré ọmọdé lọ́kùn ọ̀dọ́ wa ní bíbá. pẹ̀lú ààbò tó dájú. inú ọgbà wa Tùngbà 100.9 FM ló ti wáyé o. ní Tùngbà close ọ̀nàfọwọ́kan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. ẹ má gbàgbé 30 to 26 of December ní o. gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. gbogbo òbí gbogbo alẹ́gbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081 08 95 06 11 tàbí 080 38 56 72 97. Tùngbà 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o adùn ayọ̀ la ó máa ṣe. lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wá gbá o tágbà bá ń rojọ́ ọmọdé wá pa lọ́lọ́ ní òwò lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ o tí wọ́n bá ṣèbàjẹ́ a ó ṣìgbà fún wọn ní o. Jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìkà yìí o. Ẹ jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìkà. Ẹ jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ tí wọ́n bá ṣe hùwà ìkà yìí o. Ẹ jẹ́ a máa. bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ fún yín mo lé mi ò ní dákẹ́ àti máa sọ mọ̀ pé mi ò ní wọ̀n kíkún ẹ̀yin náà ò ní gbà lọ́wọ́ mi láàbọ̀ àtijọ́ mọ́ra wa ní ìkórìtà yẹn pé èmi ò ní wọ̀n kíkún ṣé kẹ́yìn gbà lọ́wọ́ mi láàbọ̀ kò possible láì nígbàgbé àtẹ̀jíṣẹ́ àwọn ọ̀nà yìí tí mo rí lásùnwọ̀n Lambo Road ọlọ́wọ́ bá gbọ́ gbogbo ọ̀nà yẹn lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ mo la inú mi lẹ̀ pé ààrẹ kí dẹ̀dẹ̀ kí n sọ ẹ̀gbá kí n sọ èdè àwọn èèyàn mi
ọ̀dọ̀ ẹ kọjá be careful. Ibẹ̀ dẹ̀ ní gbogbo àwọn ọmọ iléèwé ń gbé o. Ẹ má gbàgbé wípé iléèwé gbogbo nìṣe tó wà ní ìlú Ìkòròdú, ìyẹn the Lagos State Polytechnic first gate ńbẹ̀ ló wà. Àdúgbò Lásùnwọ̀n Láńbò làwọn ọmọ yẹn pọ̀ tó ń gbalé sí. A sì pè àwọn ọmọ wa yìí ní ògo ọjọ́ iwájú, ògo wa ọ̀la. Nígbà táwọn ògo wa ọ̀la ò bá rọ́nà gbà lọ́lẹ̀wé, bàbá àti ìyá gan ò rọ́nà gbà lọ́lẹ̀wé, àbá kí ló wá dé. Bákan náà mi nígbàgbọ́ ọ̀nà Ìtasán ní Ṣàgámù road, Ìtasán ní Ṣàgámù road, àwọn ará Ògìjó ní Queen ṣàṣẹ ẹni òfò ó lọ Ìtasán ní òfò àwálẹ̀ mi ìfiyínlẹ̀ ẹ mọ̀ pé mi àti yín àjọlẹ̀pọ̀ ni èmi àwọn àṣọ kankan máa ní ìyá méjì kì í jókòó gbẹ ó ti ń jẹ àwọn ará Ògìjó wọn ò níná wọn ò lọ́nà ọ̀fọ̀dù. Ẹjọ́ nítorí Ọlọ́run látàrí ọ̀nà yẹn mi nígbàgbọ́ ọ̀nà ìjókòó fún ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp, àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp ẹ lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí màá kà 09153250156 09153250156 ṣe ń pè lẹ́ẹ̀kan sí èèyàn kan náà Queen òwò ẹnu yín ti yá jù ó dáa máa pè lóníjẹ̀lẹ̀ńkẹ́ 091 ṣe ẹ ti tẹ̀ 53 ẹ ti tẹ̀ yẹn náà 5 àti 3 ni o 250156 àtẹ̀jíṣẹ́ WhatsApp nìkan ẹ má pè sórí ẹ o ẹ má pè sórí ẹ o àtẹ̀jíṣẹ́ WhatsApp nìkan mo ti ní kẹ́ má pè sórí ẹ kí ló dé bí pé mo ti mọ̀ pọ́n máa pè sórí ẹ ẹ má pè sórí ẹ àtẹ̀jíṣẹ́ WhatsApp nìkan ni mo ní kẹ́ tẹ̀ sí kì í ṣe ohun tẹ́ máa pè sí. Mo ti ní kẹ́yìn èèyàn má pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àtẹ̀jíṣẹ́ nìkan ni mo ní kẹ́ fi sí orí ẹ̀ tí mo máa kà kì í ṣe pé kẹ́ ẹ pè sí pé kí n pè mò ń sọ láì mọ̀ pé tí ẹ máa pè. Mo lérò pé àwọn èèyàn gbọ́ ohun tí mo sọ àtẹ̀jíṣẹ́ WhatsApp nìkan ní kẹ́ ẹ tẹ̀ sórí ẹ̀ kí n lè kà sí ìta kan tó wà fún nìyẹn. Ojú òpó tẹ́ máa láǹfààní láti fi bá mi sọ̀rọ̀ láàárọ̀ 08113051009 ẹ̀yin tẹ́ dúró lójú ewé Facebook wa lórí Tungba FM live àwọn èèyàn gbọ́ngbà tí mo ní kọ́ má pè sórí ẹ̀ ẹ̀yin tẹ́ dúró lójú ewé Facebook wa Tungba FM live àtẹ̀jíṣẹ́ tí náà màá ṣe kí ni màá kà nísìn ṣùgbọ́n ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ yìí náà tó sáré wọlé ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ ilé náà tó wọlé báyìí sìn ẹ káàárọ̀ mà ẹ jọ ní ìbàfò òkè mo ti ẹlòmíì ló tún fi ránṣẹ́ ṣùgbọ́n mo ti sọ ọ̀rọ̀ nípa bẹ̀ ní àárọ̀ yìí ní ìbàfò àwọn ọ̀nà yẹn tí ọlọ́kà mo sọ fún èèyàn mo ní ẹ má pè mí sí orí ẹ̀ mo ti ní ẹ má pè sórí ẹ̀ àtẹ̀jíṣẹ́ nìkan ní kẹ́ ẹ fi ránṣẹ́ mo sọ́nsìn mo ní ẹ má pè sí orí ẹ̀ àtẹ̀jíṣẹ́ nìkan ni mo ní kẹ́ ẹ fi ránṣẹ́ sí orí ẹ̀ mo sọ́nsìn ẹ má pè sórí ẹ̀ 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 wọ́n yí lójú òpó tẹ́ láǹfààní láti fi kàn sí mi lórí ètò ládùúgbò mi o. Ẹ káàárọ̀ o. Tí n bá ti sọ pé ládùúgbò mi tí ní kẹ́ dá mi lóhùn pé ó bàjẹ́ tì. O ládùúgbò mi. Èmi máa dá yín lóhùn pé ládùúgbò mi ẹ̀yin sọ fún mi pé ó bàjẹ́ tì. Ó yá. Ládùúgbò mi. Ó bàjẹ́ tì kò ní bàjẹ́ fún yín. Àmín. Orúkọ tèmi ni Adikando láti Ìtàlù. Ẹ máa kó ojúmọ́ rè. Ojúmọ́ rè ni ẹ máa. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí mi láti wà nígbà yìí. Rí ní àdúgbò mi náà ni àwọn landlord association wọ́n jọ mí lójú gbogbo ọjọ́ ọ̀nà apáta nípa tọ́tọ̀ rẹ̀ ní Ìtàlù nínú power line ní gbogbo ẹ̀ náà fà. Mo kí sàmà kálí sí sàmà ni wọn kó dẹ̀ kí gbogbo àwọn landlord yẹn ẹ̀mí wọn á gbò.
àmín wọ́n á ní bí èèyàn bá ti dáadáa kéèyàn sọ tó bá káàtó káṣe bí kálù wọn lọ́gbọ̀ọ́ ẹnu ẹ ṣe àdúpẹ́ ìyá ń bá yín bọ̀ èyí bàjẹ́ fún yín mà. àmín ẹ ṣeun gan ó dàbọ̀. ó dàbọ̀ ẹ ṣeun bàbá mi. ládùúgbò mi o ládùúgbò mi tọ ojú òpó tibẹ̀ yẹn kò tọ́ ládùúgbò mi. ó bàjẹ́ bí orúkọ tèmi ní apọ́sítélì ọ̀tẹ́kàn láti ológunyán. ẹ jọ̀ọ́ ládùúgbò wa ní ọ̀nà agodo lọ sí odò kékeré wọn ò rántí wa rárá níbẹ̀ yẹn. àwọn ìjọba ọdẹ pẹ́ta ti ń pariwo tábẹ́ẹ̀tì bó ṣe gbogbo street yẹn náà máa ń wọ̀ ọmọ wọ street agodo wa náà máa pariwo tó máa wá ṣe gbogbo ẹ̀. ó kájọ ọkàn rántí wa o àbẹ̀ wọn ni o. yes sir ẹ ṣeun gan sir ládùúgbò mi. ó bàjẹ́ sí ẹ mà káàárọ̀ o. atẹ́kùn burúkú òní fẹ́lẹ̀ bá mi ọ̀pọ̀. akin ọmọ akin láti ìlú ṣàgámù ẹ̀sọ́ e. ọkùnṣẹ́ òyà. yes sir. ṣe rí gbogbo ìgbà ni mo máa ń sọ lórí programu yín lèyè the millions of people ló ń gbọ́ program your instruction ní pé ládùúgbò ẹni tí ò bá ti já òun bá jẹ́ pọ̀ sí ẹ̀ so many people wúlẹ̀ wọ́n rẹ́dì láti wọlé sórí programu yín ẹ̀jọ̀ kò sẹ́ni bọ̀ ní táyì láti wé ìwé ìrọ̀lẹ́ ìjọba ẹ̀yìn ní Ṣàgámù local government pàápàá jùlọ chairman wa fò ọdún ló ń bọ̀ yìí mo mọ̀ pé ọdún ayọ̀ ni gbogbo ọmọ àṣẹ. lágbára ọba mi ò kọ. ẹgbẹ́ wo àdúgbò gbogbo Ṣàgámù dá pàápàá jùlọ ìkẹ́lẹ́ sí Ṣàgámù tí bàbá tí máa ń pariwo odidi ìlú vice president fún ọdún mẹ́jọ kí wọ́n má ṣe ọ̀nà yẹn mo bẹ̀ wọ́n gbogbo nǹkan tó ní kálukú bá ṣe lọ́mọ máa sọ tó bá di ní ọ̀la àwọn ọ̀tànà à ń sọ tẹ̀lé ẹ̀yìn tẹ̀lé náà a máa sọ tọ̀la ìgbọ́n lágbára ọlọ́run ọba kí n kó ayọ̀ lára máa sọ fáyín o. àmín ẹ ṣe o. ẹ ṣeun gan ẹ ṣeun gan ládùúgbò mi. ọ̀pọ̀ àjẹsì. ẹ káàárọ̀. orúkọ tèmi ní Alaba Peter Olúọmọ láti Ìdúgbìyàn. ẹ mà káàárọ̀ sá. ẹ̀ka wọn ní kí n gbé mà. àmín. aláàkọ́bẹ̀ ọ̀rọ̀ tí ọba kí jọ́sùn kò yẹ kó rí bẹ̀ yẹn àwa tí a bá wà ní ipò ẹgbẹ́ bàbá rántí ilé irú ọ̀rọ̀ tó láti Ṣàgámù lọ sí kẹ́lẹ́ yẹn èdè náà pọ̀ rẹ̀ kọjá ọ̀nà burúkú ni ó yẹ kí wọ́n ṣe ọ̀nà yẹn ó yẹ ká jẹ àǹfààní pé a ní èèyàn lókè àwọn tó bá ń gbé ní gbogbo ìkẹ́lẹ́ yẹn wọ́n pe bàbá wa pé ọ̀nà yìí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kejì ní ìṣe gẹ́gẹ́ yẹn kẹ́rí bí odókúrò ojú ewúrẹ́ tẹ́lifẹ̀ tí lójú kò sí ọ̀nà bẹ́ẹ̀ lójú ọ̀nà tó gbé lọ sí odó ńlá kò sí ọ̀nà rárá ọ̀nà ẹ̀kí bàjẹ́ ìdílé àìsíwú mẹ́fún gbogbo ó fẹ́ kọ́ sí wàhálà ẹ̀wọ̀n gọ́fẹ̀ tó pọ̀ ní odókúrò tó ń fa wàhálà ẹ̀dá òkúrò ọlọ́run ní kíkọ́ fọ́pọ́ ṣe yeye ẹ̀fọ́ wa sọ fún òwe ìdáwọ́ táwọn bẹ́jà ẹ̀jẹ̀ kábàárà wa jà àwọn oníwìbáìrò àwọn ọlọ́jà àwọn oníwàlúwà wàhálà tí wọ́n fún wa ní odókúrò ó ti pọ̀ jù tí ọ̀bá bẹ̀rẹ̀ gbéra tí ọ̀gbẹ́ onímọ̀ràn èyí àkíyèsí àkọlẹ́gbà sí Lagos state government ọ̀hún ẹ̀kúndọ̀ ọwọ́ wọn lè ti máa ṣe mítì kó máa tó fún ọ wàhálà tí wọ́n wà lọ́sọ̀ rẹ̀ ti pọ̀jù èèyàn ara wọn ni wọ́n jẹ́ o bẹ́ẹ̀ ti ẹ̀mí ìlérí kan tó ò da kì máa fọwọ́ máa kú bí èmi jẹ́jẹ́ ilé ìwé àwọn ọmọ wa olóògbé tó ẹgbẹ́ máa sùn ó ti fẹ́ wọ́n ìjọba tí kò wọ́n tó bẹ̀ wọ́n bá wa kó olóògbé tó ẹgbẹ́ máa sùn Lagos state government wọ́n bá wa kọ́ àní sòkù tó wà fi tán. àmín. ó dábọ̀ yes ẹ ṣeun gan sá ládùúgbò mi. ó bàjẹ́ sí. ẹ mà káàárọ̀. orúkọ mi ni Mrs. Akínwùmí triple láti àdìmọ́ṣọ́ ẹ kú ètò. ọlọ́run ló ń tò máa. ìjọ mo ti sọ̀rọ̀ yìí rí àwọn gọ́tà tó dí òjò yìí jà kẹ́nìsì kí alága ìbílẹ̀ wa tó bá jẹ́ iṣẹ́ wọn ni wọ́n jọ kó a bá wa tún un gbẹ́ nítorí àwọn gọ́tà yẹn ti dí ó dẹ̀ jẹ́ kó mi yà wọlé wọ́n jọ torí ọlọ́run kó dẹ̀ sátára fáwọn tó ní gọ́tà yẹn láti tún un gbẹ́ kó jọ kó a bá wa tún un gbẹ́ o àbá yín bọ̀. ẹ ṣeun gan ma triple a láti àlímọ̀ṣọ́ ìmọ̀ọ́mọ́ jẹ́ kó yẹ yín wípé ẹjọ́ ń torí ọlọ́run ẹ̀yin ìjọba wa àwọn aláàfẹ́ kọ́lẹ́rà ládùúgbò oríṣiríṣi nǹkan láláàfẹ́ ládùúgbò ẹjọ́ nígbà táwọn kòtò ìdáminú wa tó bá ti ń di wípé wọ́n
wọ́n nítorí pé òjò sì mọ́wọ́ dúró báyìí ló ṣe yẹ kó ṣe rí bó ṣe rí. Ẹ jẹ́ ká wo ti àwọn ọmọ wa kéékèèké torí pé gbogbo ibi tí irú kan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ẹ̀fọn lọ́lọ́kan òjọ̀kan yóò máa ṣe kí ni o yóò máa jà. Ẹ jẹ́ sáré tara ṣàṣà kí n ka àwọn àtẹ̀jíṣẹ́ mi ládùúgbò mi. Ẹ kú òrọ̀ o, ẹ bá wa sọ fún gómìnà wa Dàpọ̀ kí wọ́n bá wa ṣe ọ̀nà Ìjókòó road àti Àgbàdo. Kẹtẹ tó sọ́gan lèmi gan ti jẹ́ṣẹ́ ọ̀nà yẹn. èrò ọ̀tá ni èyà ok ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lọ́wọ́lọ́wọ́ tá a bá ti wà ní orí afẹ́fẹ́ ẹ má sọ èyí tó jẹ́ wípé a máa sọ pé ká máa bá yín fi ránṣẹ́ sí èèyàn mẹ́wàá ẹjọ́. Bẹ́ẹ̀ ni ọ̀nà Ìbàfò mo ti rí ọ̀nà yẹn mo ti ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ọ̀nà yẹn ó ti ń di bí èèyàn mẹ́fà lórí ọ̀nà kan ṣoṣo. Good morning ma, my name is Tobi, we need light in Ogijo, God bless you. Èmi gan ti bá yín sọ mo ní wọ́n ní ìyá méjì kì í jókòó gbẹ́ kì í ṣe bíi tàwọn ará Ògìjó, kò síná kò sọ́nà, Ọlọ́run kó ṣàánú wa ni. Ọlọ́dàpọ̀ John láti Ògìjó ṣe rí ọ̀nà láti Ṣàgámù sí Ògìjó ó ti bà ọ̀pọ̀lọpọ̀ mọ́tò jẹ́ ṣẹ́ríkẹ́ tó sọ ọ̀pọ̀lọpọ̀ mọ́tò gan ni béèyàn bá gba ọ̀nà yẹn nígbà míì ẹni tí ò bá gbà rí ní ìgbà àkọ́kọ́ mo nílò pé ẹ̀yìn ríro àṣẹ ni ẹ léṣe. Ẹ káàárọ̀ màá ìjọba wa sọ fún ìjọba Sanwó-Olú kí wọ́n fún àpá gbogbo ọmọ bẹ̀ wọ́n ok ẹ fi àpapọ̀ gbogbo ọmọ èèyàn bẹ̀ wọ́n pé kí wọ́n wo ọ̀nà Máyà Ìkòròdú. Kódà àtẹ̀jíṣẹ́ yẹn mo ṣáà lo idea is needed. Ọ̀nà Máyà Ìkòròdú lẹ̀ ń sọ ó ti yé wa bẹ́ẹ̀. Good morning ma, ok Ìbàfò bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ lórí Ìbàfò. My name is Ibrahim Olókojobi from Odonguyan, please from Odonguyan to Odokekere, the road is bad. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ nípa ibẹ̀ yẹn. Alaba Peters àti bàbá Ọ̀tẹ̀kọ̀ wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀nà ibẹ̀ yẹn. Àwọn ará Ògìjó wọ́n ṣà ń tẹnu mọ́ ojú ọ̀nà tiwọn. Àánú yín ṣe àwa náà. Good morning ma, please tell the government to remember us at Adiyan gas line. Àwọn ará Adiyan yẹn iṣẹ́ wọn ó nílò kéèyàn bá wọn tẹnu mọ́ ọ dáadáa ni. Queen ẹ kú ètò àwọn kòtò kéékèèké tó wà ní Adamus garage ó ti fẹ́ máa gba Ọlọ́run oníjó gba ẹbọ Ọlọ́run á ṣàánú wa. Orúkọ tí ní Ẹ̀gúsí tọ̀ Ọlọ́run ó ṣàánú wa. Mo ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ wípé àtẹ̀jíṣẹ́ nìkan lórí WhatsApp ẹ̀yin tí ọwọ́ máa ń yá ní WhatsApp ẹ̀yin torí Facebook báyìí ni màá ka àtẹ̀jíṣẹ́ tiyín náà ń sìn. Bẹ́ẹ̀ ni ọ̀nà Mátógún àti ọ̀nà Láǹbẹ́ ọ̀nà Mátógún àti ọ̀nà Láǹbẹ́ bẹ́ẹ̀ ni gómìnà wa Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣẹ̀rí àwọn ọ̀nà tá à ń sọ yìí ẹni bá gbàbẹ̀ nìkan ló mọ bí ọ̀nà yẹn ṣe kí ni bó ṣe rí. Ọ̀nà Mátógún sí Láǹbẹ́ ẹni bá gbàbẹ̀ ló lè mọ bóyá rí àwa ń gbàbẹ̀ àmọ́ bó ṣe rí. Ìdí náà nìyẹn tí mo fi ń tẹnu mọ́ gbogbo ọ̀nà ojú òre náà ẹni bá gbàbẹ̀ ló mọ bí gbogbo ọ̀nà yẹn ṣe rí o. Àwọn ará Ìkòròdú àwọn yẹn wọ́n sì ń sinmi díẹ̀ sí torí pé wọ́n ò ní problem lórí ọ̀nà tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ará Ògìjó wọn ni àwọn ará Ìkòròdú mò ń sọ àwọn ará gbogbo wọn ì tí ní problem sí torí pé kí ni o òjò ṣe kí ni òjò wà pẹ̀lú wọn. Kabiru Alani, my brother, I saw your hand sir. Ismail Máfowórádé ẹ̀yin náà sọ̀rọ̀ nípa ọ̀nà Ìbàfò gbogbo èmi náà ti bá yín sọ. Bẹ́ẹ̀ ni ọ̀nà Àkútè Lawal Mubarak ọ̀nà Àkútè ọ̀nà tó ní àmójútó ni Bọ́lá Razak Arítí. Bákan náà àwọn ará Ṣàgámù gbogbo wa lájọ ń ṣe kíni lájọ ń pariwo ọ̀nà yẹn. Prince Túndé Ọlájùbú ẹ̀yin sọ̀rọ̀ nípa ọ̀fadà nípa ọ̀nà ọ̀fadà gbogbo alájọ mọ̀ pé ọ̀nà ọ̀fadà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí
kì í ṣe kékeré àfikún ọlọ́run mi ọba òkè kó ṣe kí ni kó ṣàánú wa lórí ọ̀nà yẹn ni òkè wọ́n ní àtẹ̀jíṣẹ́ sì ń wọlé sí mo lórí ọ̀fẹ́ láti ka àtẹ̀jíṣẹ́ bíi 4 sí kí n dẹ̀ gba ìpè 2 sí láàárọ̀ yìí kí n tó máa lọ. ìtàn olúwo sí mùtì èyí sọ pé kò dáa àṣìpa láti mùtì àtẹ̀jíṣẹ́ tiyín nìyẹn. ládùúgbò mi. ó bàjẹ́ sí yéé o. ẹ káàárọ̀ máa o. ẹ máa káàárọ̀ máa o. yes sir. akọ́ ìtọ́jú ọdún ayọ̀ la máa ṣe o. àmì lórúkọ Jésù ẹ̀ ní sọ̀rọ̀ sọ o. àmì. ọ̀pọ̀ ọlọ́run eléṣẹ́ lókèlókè lẹ́ẹ̀ máa fò. bá mi ẹ pọ̀ ìyá mi. gbogbo iléeṣẹ́ tòǹgbà kò ní bàjẹ́. àmì lágbára ọba mi òkè. gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀sẹ̀ lórúkọ Jésù ẹ̀ ní dòkú o. àmì. orúkọ tèmi ni ìyá àdúrà láti ìlú Eréko. ẹ káàárọ̀ ma. ẹ mà káàárọ̀ ma o. yes ma. bàbá kan ti ẹlẹ́dẹ̀ ládùúgbò tèmi 2 feet la fi lára wa ògbẹ́ ẹlẹ́dẹ̀ àti gbogbo omi ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ojú wíńdò tèmi ló ń ṣẹ̀wá o. àfikọ́ lọ́ọ́ ṣàánú. ẹ̀ẹ́dẹ̀ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín kà dáadáa ṣe ti gbọ́ mà àwọn náà á lè gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ ṣeun gan mà. ẹ fàtẹ̀jíṣẹ́ yín àtẹ̀jíṣẹ́ ni ká ẹ fi ránṣẹ́ mà ládùúgbò mi. èyà Tolú Felicity àbúrò mi thank you very much on Facebook ẹ ṣeun gidigidi gan. mo láǹfààní láti ka àtẹ̀jíṣẹ́ kan 2 sí pẹ̀lú ìpè 2 kí n tó máa lọ láàárọ̀ tòní ládùúgbò mi. ọba kẹ́sì. ẹ mà káàárọ̀ sà. ẹgbẹ́ kótó. yes sà wà pẹ̀lú yín sà. orúkọ tèmi ni àjà eré láti Ìbàfò. láti Ìbàfò à ń gbọ́ yín sà. ẹ wo nǹkan méjì ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. ẹni school community primary school tó wà ní Ìbàfò yẹn láti ìgbà táwọn ọmọ yẹn ti wọlé wọ́n ti kíláàsì kan pa ńbẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìbọ̀nsẹ̀ náà fi paná kíláàsì yẹn jẹ́ bí mo lè sọ̀rọ̀ yìí wọ́n ti fi kíláàsì yẹn léyìí tí ó dẹ̀ yẹ kó níbẹ̀ skul ìjọba náà jẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì ni pé orí bíríìjì ẹlẹ́sẹ̀ Ìbàfò yẹn ṣe rí àwọn agbófinró wa ó yẹ kó bá a ṣiṣẹ́ ẹ̀mí iṣẹ́ àwọn ọlọ́kadà ti sọ bẹ̀rẹ̀ fẹ́ẹ̀sì. orí bíríìjì yẹn bá a fẹ́ sọ yìí sì ni wọ́n lọ wọ́n pọ̀ ní tó kò dẹ̀ sẹ́ni kankan tó lè mú wọn fún ọ̀dẹ̀ dídá wọn dúró tí ó dẹ̀ yẹ kó níbẹ̀ bíríìjì ẹlẹ́sẹ̀ lọ pé wọ́n ti sọ dé orí ẹ̀ńtẹ́sì tó méjèèjì yẹn dákun abẹ́ ìjọba òkú ìdánwò yìí. ẹ̀yà ìpè yẹn rebete marvelous Taiwo àbúrò mi ó ń dọ́gbọ́n láti máa jẹ́ kí n rántí wípé sista ṣàgbàgbé ọ̀nà Badagry èmi kí n gbàgbé ọ̀nà Badagry èmi gan mọ bí oko afọ́ bó ṣe rí ní òpin ọ̀sẹ̀ nígbà mo wá sí oko afọ́ mo mọ bí ìbẹ̀rẹ̀ ṣe kí ni bó ṣe rí àwọn yẹn dúró ní Facebook ibẹ̀ làwọn ti ń fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ ládùúgbò mi. ó bàjẹ́ tì. ẹ mà káàárọ̀ ìyẹn lẹ̀ sá o. ẹ mà káàárọ̀ o. àwa nìyẹn sá o. yes sir bá mi ẹ pọ̀. iṣẹ́ tùǹbà ò ní bàjẹ́ o. àmì ẹni máa bàjẹ́ ò ní wọ̀ ọ́. ó lágbára tó lọ orúkọ mi ní comrade Adémọ́lá Jacobs láti ìlú Ìgòkè. ẹ kújọ́ mẹ́ta bàbá. bàbá mi ìyá mi àdúrà yà bà. bá mi ẹ pọ̀. ọwọ́ ilé máa fi gbẹ̀tọ̀ yín ò ní. àmín àmín àmín. ọ̀nà Ìgòkè yìí náà ni tó ń bẹ kí ìjọba ìpínlẹ̀ Èkó tó ń bá wa ṣe. wọ́n ti wá kó gbogbo ẹrù wọn pátápátá láti bí oṣù mẹ́rin bíi 5 sẹ́yìn ìsìn wọ́n fi ọ̀nà ẹ̀rẹ̀ wọn kẹ̀kẹ́ sí mọ́ rárá àmọ́ kó tó ń ṣẹlẹ̀ kọ̀ǹtátọ̀ tó ń gbéṣẹ́ fún àti rí ọ̀nà ẹ̀fọ̀ wà bẹ́ẹ̀ yẹn nísìn kò lè yẹ kó rí bẹ́ẹ̀ àjọ wà fúnra wa ní rí ìlú ìyìn náà so kò yẹ kó rí bẹ́ẹ̀ kó fún wa sí ọ̀tí kó bá wa ṣe ọ̀nà mẹ́ta la ní bẹ́ẹ̀ ìtàkùn sí nǹkan tó wà mọ́ tó débù ẹ̀yọ́ kó lóye tó ní ẹ̀jẹ̀ tó ń ta tó wọ́n lè jẹ́ kí ẹ̀jẹ̀ bá wa ṣe ẹ̀jẹ̀ bá wa ṣe débi ẹ̀tọ́ pàṣẹ ẹ̀jẹ̀ tó wà yà níbi mọ́ rárá báyìí àti ọ̀rọ̀ ọgbà ẹ̀jẹ̀ bá ara wọn létí o. yes sir yes sir
mi ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ ní àárọ̀ yìí tí ń tò mo rí àtẹ̀jíṣẹ́ yìí ń sọ̀rọ̀ nípa àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń mú àwọn èèyàn láì ṣe pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan pàtó àbí ó dáa à ń yanjú ẹ̀ mi láǹfààní láti gbé ìpè kankan ó dáa ẹ jẹ́ ń ṣe báyìí láàrin ìṣẹ́jú kan kí n tó máa sá lọ ní àárọ̀ yìí ládùúgbò mi ẹ káàárọ̀ ẹ kúrò tó. ọlọ́run ló ń tọ́ ẹ bá mi ṣe pápápá torí mo ti ń lọ láàárọ̀ yìí. ẹ kú ojúmọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ àwọn nẹ́pà ni mo kọ́kọ́ fẹ́ mẹ́nu lé ní àdúgbò ọ̀dọ́ wa mo pariwo pé wọ́n fún wa ní 41,000 àwọn èèyàn wọ́n dẹ̀ jáde àwọn òní sanwó yẹn láì jẹ́ pàfẹ́ lọ láì pa ní búrẹ́dì àbá ní wẹ́dà ládùúgbò gbogbo lé street 41,000 náà àti sọ̀kan lọ́la àti mọ̀tò bá jẹ́ fún aláti sẹ́nárì nìyẹn o ẹjọ́ gbogbo aráàlú mo fẹ́ kẹ́ tẹ́tí sọ̀rọ̀ ìtorí pa tó bá ní wàhálà dé àdé ẹlẹ́ẹ̀kejì àti bàbá wa nípò ní ẹ̀dánù ọkùnrin iṣẹ́ takuntakun o àdúrà wa gba anybody tí ó bá rí pé bóyá wọ́n náà lè gba tẹ́sán lọ fún ọlọ́fẹ́ tẹ́lọ̀ sùn bàbá yẹn ò ń gbèsè yín àbòsí o ẹ kí wọn àdúrà wa gbà. àmín ẹ ṣeun gan mi ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ ní àárọ̀ yìí lórúkọ olóòtú ètò lórúkọ àwọn akẹlẹgbẹ́ mi tá a jọ wà ní ìkànnì yìí lèmi fi ń kí yín pé ẹ kú ojúmọ́ rẹ ẹni ọjọ́ ìṣẹ́gun ọlọ́run ó ṣẹ́gun fún wa báyé ń súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa ọdún ayọ̀ la máa ṣe 08035183900 ẹ látẹ̀jíṣẹ́ tẹ́lẹ̀ fi ránṣẹ́ sí mi àbẹ́fẹ́ ká túmọ̀ kankan ìpolówó ọjà dé ìkéyìí 08035183900 lójú òpó tẹ láǹfààní láti fi kàn sí mi ní orí ètò orúkọ tèmi ò yípadà yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi máa ń pè mí Ayọ̀bámi Akínràdé ní kí n máa kíyìn ó dàbọ̀. ẹ jẹ́ á máa bá wọn sọ wọn máa ṣe hùwà ìkà yìí o.